ti bá mi lò pọ̀ rí kí n tó pàdé yín. Òótọ́ ni ó yẹ kẹ́ ẹ mọ̀ ó yẹ kẹ́ ẹ mọ̀ nú odó tẹ́ máa dọ̀rùn dá sí. Ó yẹ kẹ́ ẹ mọ̀ yòókù tó ti wọnú òbò mi. Ó yẹ kẹ́ ẹ ṣé bẹ́ẹ̀ wà lọ́wọ́ yín bẹ̀ yẹn. Ó yẹ ẹ máa kọ́, ẹ máa bá mi kọ́ lẹ̀. Tẹ́ bá ti jọ wá kọ́ tán, á wá kà á mọ̀ iye tó jẹ́. Ẹni àkọ́kọ́ Ṣèyí lórúkọ ẹ̀ ń jẹ́. Mo rántí ìgbà yẹn mo ṣetán ní sẹ́stírì ìgbà yẹn ni mo pàdé ẹ̀. Ó wá ní ọdún ìgbà yẹn mi tí màá gbé kó. Ọ̀dọ̀ ìyá àgbà ni mò ń gbé. Ó wá ní ọdún ni. Ọmọkùnrin yẹn bad. Ọmọ yẹn ní okó lọ́wọ́. Ṣèyí ló hello. Àní mo rí mẹ́sẹ̀jì yín, nǹkan tẹ́ ẹ kọ síbẹ̀ ni ò yé mi. Ní body count mi nǹkan. Mi ò understand. What do you mean by my body count? Ẹ fẹ́ mọ iye ọkùnrin tó ti bá mi lò pọ̀ rí kí n tó pàdé yín. Òótọ́ ni ó yẹ kẹ́ ẹ mọ̀ ó yẹ kẹ́ ẹ mọ̀ nú odó tẹ́ máa dọ̀rùn dá sí. Ó yẹ kẹ́ ẹ mọ̀ yòókù tó ti wọnú òbò mi. Ó yẹ kẹ́ ẹ mọ̀ ṣé tó ti wọ ọbẹ̀ tó dà síbẹ̀ àbí tí ó dà síbẹ̀. Mi ò mo ń gbọ́ yín. Mi ò ṣàwàdà. Ó yá ṣé bẹ́ẹ̀ wà lọ́wọ́ yín bẹ̀ yẹn. Ṣé ní bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ̀ yẹn. No èmi ò tí ì jókòó rí njọ́kọ̀ kí n ka gbogbo wọn. Rárá o èmi ò tí ì jókòó rí kí n ka gbogbo wọn. Ní ìsìnbá tẹ́yìn tẹ́yìn fẹ́ wá mọ iye body count mi ẹ fẹ́ mọ iye ọkùnrin tó ti bá mi sùn rí kí n tó pàdé yín. Ṣé bí rárá mi ìbà nǹkan tẹ́ ṣe ò dá o. Ṣé bẹ́ẹ̀ wà lọ́wọ́ yín bẹ̀ yẹn. Ó yẹ ẹ máa kọ́, ẹ máa bá mi kọ́ lẹ̀. Tẹ́ bá ti jọ wá kọ́ tán, á wá kà á mọ̀ iye tó jẹ́. Ẹni àkọ́kọ́ Ṣèyí lórúkọ ẹ̀ ń jẹ́. Mo rántí ìgbà yẹn mo ṣetán ní sẹ́stírì ìgbà yẹn ni mo pàdé ẹ̀. Ó wá ní ọdún ìgbà yẹn mi tí màá gbé kó. Ọ̀dọ̀ ìyá àgbà ni mò ń gbé. Ó wá ní ọdún ni. Ọmọkùnrin yẹn bad. Ọmọ yẹn ní okó lọ́wọ́. Ṣèyí lórúkọ ẹ̀. Agége ló ń gbé. Ó wá ní ọdún ni a ṣe bára wa lájọṣepọ̀. Òun jábà lé mi. Ẹ ti kọ̀ yẹn Ṣèyí pa. Okay kí má wulẹ̀ ṣàlàyé mọ́ kí nǹkan má dárúkọ wọn. Ẹni ẹ̀kejì mo rántí ìgbà yẹn Kazeem lórúkọ ẹ̀. Kazeem. No. Mọ̀ṣúrù ṣáájú Kazeem. Ẹ̀kọ́ bẹ́ẹ̀ Mọ̀ṣúrù ló sì kejì. Mi fẹ́ kẹ́ mí ìsẹ̀. Kazeem ló sì kẹta. Okay ẹ ti kọ́ bẹ́ẹ̀ yẹn. Ṣé rí ọ̀rọ̀ Mọ̀ṣúrù yẹn tí mo fi gbàgbọ́ ọ̀rọ̀ Mọ̀ṣúrù yẹn ni pé ẹ̀ẹ̀kan náà la bára wa sùn. Òun ò dàbí Ṣèyí tó kọjá balẹ̀ mi yẹn tí a fẹ́ ìdóra wa pa. Torí tèmi báyìí every month ló máa ń wálé. Tó bá wáyé lórí ọ̀sẹ̀ kan ilé wọn ni màá wà. Ìyẹn ló jábà lé mi Ṣèyí lórúkọ ẹ̀. Ṣé rí Mọ̀ṣúrù ẹlẹ́kejì yẹn ìgbà tí èyí break heart mi ni mo lọ déètì Mọ̀ṣúrù ti ẹ̀ ẹ̀kan ló ń bá mi sùn. Mo tún wá ẹ̀ṣẹ̀ wá padà. Wá lọ fẹ́ Ṣèyí padà nígbà tí Mọ̀ṣúrù yẹn bá mi sùn lẹ́ẹ̀kan mi mọ̀ nǹkan tó ṣe é kò mi sáàrí mọ́ṣá. So lẹ́yìn yẹn Kazeem ẹ ti kọ Kazeem. Táyé tí mo rí ẹ̀ ń ta igi lẹ́yìn kùlé lè mọ bẹ̀yẹ pẹ́ yóò sí ìlú wa. Ẹ̀kọ́ táyé náà ẹ bá ń kọ táyé náà síbẹ̀. Bòbókọ náà wà Fẹ́mi wà láwọn olórí burúkú ni Fẹ́mi kò ní dáa fún Fẹ́mi. Ẹ̀kọ́ Fẹ́mi náà síbẹ̀. Ọ̀rọ̀ Fẹ́mi yẹn sítórì tó gùn ni o mo máa sọ yẹn náà fún yín. Ẹ̀kọ́ Fẹ́mi. Ọlá bàbá yẹn ni mi ìbá fẹ́ but ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ ṣá ẹ̀kọ́ ọlá náà síbẹ̀. Ó ní bàbá kan náà báyẹn náà bàbá ni mo máa ń pè marriage man ni. À ń fẹ́ra wa náà bí oṣù mélòó kan. Máa yẹn ti máa rojọ́ ìyàwó ẹ̀ jù. Ìyàwó mi eléyìí tó tún rojọ́ ìyàwó ètò àdètàrà náà bẹ́ẹ̀ náà. Ẹ̀kọ́ ẹ̀ pé bàbá ìbejì náà máa ń pè. Ẹ̀kọ́ orúkọ tiwọn náà. Ó tún wá ní bàbá kan Wálé
ẹ ṣá kọ wálé ọ̀rọ̀ wálé yóò ṣe wá sọ lórí fóònù tàbí ra ní wọn ọ̀nà wọn a máa sọ̀rọ̀ wálé ẹ sọ wá gbogbo tí mò ń kà fún yín yìí gbogbo ẹ mo ṣì wà lọ́dọ̀ wa o mi ti dẹ́kun gbogbo wa yẹn mo ṣì wà lọ́dọ̀ wa ìgbà yẹn mo ṣe tán secondary school mo ń kọ́ṣẹ́ lọ́wọ́ àǹtí àbúrò àǹtí Àjẹsà mo kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn náà àbúrò àǹtí Àjẹsà tí mo kọ́ṣẹ́ Mọ́ṣúdì lórúkọ tiẹ̀ Mọ́ṣúdì ẹ̀kọ́ yẹn náà síbẹ̀ ṣé mo máa sọ̀rọ̀ plumber kan fún yín plumber yẹn tí mo máa sọ fún yín yẹn tí wọ́n gbé girlfriend ẹ̀ ó fẹ́ lè dá sí ìsinmi lára yẹn plumber yẹn mi ìrántí orúkọ ẹ̀ mọ́ ẹ̀kọ́ náà síbẹ̀ ṣé ẹ̀ ń kọ́ṣá ṣé tí ń kà èmi ò ní memory tó gbé level yẹn o ṣé ní ẹnìkan tí mo wá fẹ́ last nílùú wa bọ̀bọ̀ wẹ́dà yìí mo gbàgbé orúkọ ẹ̀ kí ni bẹ́ẹ̀ orúkọ ẹ̀ ṣe o ṣé Kazeem ló náà ń jẹ́ aṣá máa ń pè ní k ẹ̀kọ́ náà síbẹ̀ Kọ́lá ni mo fẹ́ last lọ́dọ̀ wa bọ̀bọ̀ k yẹn muslim lòun ò bọ̀ ẹ̀ pé Kazeem ló ń jẹ́ àfi ń pè ní k ẹ̀ pé Kazeem méjì mo ti fẹ́ nílùú wa yẹn náà bọ̀bọ̀ wẹ́dà yẹn so Kọ́lá ni mo wá fẹ́ last nílùú wa Kọ́lá yẹn ni mo fi kúrò ń bẹ̀ kódà Kọ́lá yẹn òun mo fẹ́ kúrò nílùú wa ìgbà tí mo wá dé kó yìí kí má sọ̀rọ̀ mọ́ ẹ̀yin lè fẹ́ mọ body count mi tẹ́kọ̀ ìtì ìlú wa kẹ̀ ìlú wa ń bẹ nígbà tí mo ń sọ mi tí gbọ́n ìgbà tí mo wá gbọ́ tí mo dé kó yìí tí mo ti kọ́ṣẹ́ tán mo fẹ́ sọ gbẹ̀ fún yín ni àwọn tẹ́kọ̀ yìí ẹ wo èmi ìlé tí sọ tẹ́kọ̀ ìbọn àwọn ti ìlú wa ni mo ń sọ fún yín yẹn wọ́n gbàgbé orúkọ bàbá yìí ẹ wo bàbá yìí máa ń gbá bọ́ọ̀lù Samson ìlú wa náà mo ti fẹ́ yẹn náà ọjọ́ ti pẹ́ mi ìdè náà sí gbogbo wọn tán ti ìlú wa nìyẹn o mi ti kà tèkó yìí o Samson ó máa ń gbá bọ́ọ̀lù ni ẹ bá ń kọ bọ̀dọ̀ olú yẹn olórí burúkú làwọn àwọn jí mi dóni bọ̀dọ̀ ẹ kọ olú náà síbẹ̀ àwọn náà ṣáà ti dó mi at least wọ́n dí mi dóni ẹ kọ olú síbẹ̀ kí n má sọ̀rọ̀ mọ́ kí n dákẹ́ ń bẹ̀ okay o nígbà tó náà fẹ́ mọ body count mi tìlú wa mo ṣe kàyé mi tí ìka tèkó yìí o nǹkan tó bá kàn ẹ́ nínú ọkùnrin tó ti dó mi rí àwọn àwòbọ̀.